àṣekù ọmọ ẹdun àkọlé tó wà lórí 9 nínú ìwé tá ń kà lọ́wọ́ àjàló lẹ́rù látọwọ́ Ọládẹ̀jọ Òkèdìjí ṣe rántí bá a ṣe ń bá bọ̀ láti orí 1 títí di orí 9. Lágbàdé fẹ̀yìntì òun wẹlẹ̀ fíofío lọ́hùn-ún púlàkà kan ló jókòó lé lórí igi yìí. Púlàkà náà sì nípọn dáradára. Ìmúlága kan báyìí wà nípàkọ́ rẹ̀. Ó gbé orílẹ̀ bí ẹni pé igi náà ti kan ìjókòó síbẹ̀ tẹ́lẹ̀ ni. Igi àgbálùmọ́ ní igi yìí ṣùgbọ́n kò sí èso lórí rẹ̀. Ó tó ìṣẹ́jú 10 kí Lágbàdé tó gun igi náà dókè. Ó tún ga sókè sí i. Àpapọ̀ gíga rẹ̀ ní láti tó pẹ̀tẹ́ẹ̀sì 8 alágbèéká. Ó wò yíká. Ó rí ìkìrìkú lọ́hùn-ún. Ó tún wo ọ̀nà ibi abàgbékúta àti ti Táíwò. Kò rí abà yìí ṣùgbọ́n ó rí igbó sùúrù kan tó bò ó lójú sọ́hùn-ún. Ó ń gbúrò ọkọ̀ tí ń kọjá ní onídùndú lọ́nà Ìbàdàn lọ́hùn-ún. Àwọn èèyàn tí ń rìn nílẹ̀ nítòsí kéré lójú rẹ̀ bí bèbí tí àwọn ọmọdé máa ń fi ṣeré. Afẹ́fẹ́ ń fẹ́ yẹ́ lórí igi àgbálùmọ́ yìí. Ewé àgbálùmọ́ ń nu Lágbàdé lójú. Ó fojú wá àwọn mẹ́ta kan tí ń lọ lọ́nà ìlàgbẹ́ kan lọ́nà jíjìn réré. Níbi tí wọ́n wà tó ibùsọ̀ kan sọ́dọ̀ rẹ̀. Wọ́n kéré bí èkúté. Wọ́n rí tíntín. Bí ò bá mọ̀ wọ́n tẹ́lẹ̀ ni bá má lè sọ ẹni tí wọ́n ṣe. Ṣùgbọ́n ó mọ̀ pé Sẹ́lí àti Tọ́lání ló ń bá Tàfá lọ lọ́hùn yẹn. Wọ́n yí rúdú bí ẹni pé wọn ò paradà lójú kan náà. Bẹ́ẹ̀ ni bí ó ti túbọ̀ kíyèsí ó rí pé wọ́n ń tẹ̀ síwájú. Ọ̀nà tó jìn ló jẹ́ kó dàbí ẹni pé wọn ò yíra po. Ìyẹn ò jẹ́ ká mọ̀ pàdé ń làágùn. Eégún ń jó aṣọ rẹ̀ ló pọ̀. Àwọn Tàfá ń lọ síwájú lọ́hùn-ún díẹ̀díẹ̀. Wọ́n ń lọ níwájú sí i lọ́hùn-ún. Ó wo ibì kan tí ó dàbí pápá ìṣeré bọ́ọ̀lù. Apá kan pápá yìí mọ́ táútáú bí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ró. Apá kan sì tutù yọ̀yọ̀. Igun pápá náà mọ́ táútáú. Ibi kékeré péré ló mọ́ bẹ́ẹ̀. Kò tó nǹkan. Èyí tó tutù yọ̀yọ̀ ló pọ̀ jù. Oko igbó gbékúta ló ń wò lọ́ọ̀kan lọ́hùn yẹn. Ibi tí wọ́n ti tu níbẹ̀ láàárọ̀ yẹn ló dàbí ibi tí wọ́n ẹ̀sẹ̀ ro nínú pápá yẹn. Ibi tí wọn ò tí ì tu nínú gbó inú oko náà ló tutù yọ̀yọ̀ yẹn. Ó rí àwọn kinní kan tíntìn létí oko náà. Wọ́n dàbí èèrà. Ó mọ̀ pé àwọn Táíwò tí ń ṣiṣẹ́ níbẹ̀ nu. Kò lè mọ iye ènìyàn tó wà níbẹ̀ nítorí ọ̀nà jìn. Wọ́n sì kéré púpọ̀. Ó ń wò ó bí àwọn Tàfá ti ń lọ sọ́nà ọ̀dọ̀ àwọn gbékúta. Ó ń wo àwọn tí ń fa igbó tu lọ́hùn-ún. Kò sí ẹni tí ó lè rí níbi tí ó wà nítòhún. Ó wá rántí orin rẹ̀. Ó sì fẹ́ máa súfèé. Jẹ́jẹ́ ni ìfẹ́ náà ń wà nítorí atẹ́gùn gbà á lẹ́nu rẹ̀. Ó ń súfèé àwòdì òkè. Ó súfèé pẹ́pẹ́pẹ́. Ó tún rántí ọ̀rọ̀ òun àti Sẹ́lí láàárọ̀ ọjọ́ náà. Wọ́n ń sọ̀rọ̀ nípa eré orí igi àṣekù ọmọ ẹdun. Eré orí igi ọ̀ngàn ló ń wá ń ṣe báyìí lórí igi àgbálùmọ́. Ṣùgbọ́n bọ́mọ ẹdun kankan bá sì rí irú rẹ̀ lórí igi àgbálùmọ́ yìí rí kò lè sọ. Ṣùgbọ́n ó dá lójú pé kò sí ẹni tí ó rí àwòdì òkè oyin nísinsìnyí. Kò sí ẹni tí ó mọ ìgbà tí òun gògé. Àwọn Tàfá ti lọ kúrò lọ́dọ̀ òun kó ń tó ronú pé kí òun ó máa ti orí igi sọ wọn. Kò sí ará ilẹ̀ tó rí àwòdì òkè yìí lẹ́ẹ̀kan yìí. Tìgbà mìíràn ni ò lè sọ. Àwọn Tàfá túbọ̀ ń súnmọ́ oko gbékúta. Lágbàdé tún wo àwọn tí ń tugbó dànù rọ́hùn. Ó rántí akọgbàtúgbàká. Bàbá tí wọ́n ń pè ní akọgbàtúgbàká yìí dìde lábà láàárọ̀. Ó lọ kọbè lóko rẹ̀. Kó tó kú lábà ló ti pinnu pé òun ọkọgba kó òun tọ́ nàyìn lóko. Ó mú agolo àṣà rẹ̀ sínú fìlà rẹ̀. Ó sì gba ọ̀nà oko lọ. Kó tó bẹ̀rẹ̀ ìkọbè ó sì fìlà. Ó mú agolo àṣà rẹ̀. Ó sì fi àṣà díẹ̀ lé ahọ́n. Ó tutọ́ sọ́wọ́. Ó sì bẹ̀rẹ̀ sí kọbè. Ó mú ìlérí rẹ̀ ṣẹ. Kò nàró rárá títí ó fi kọ igba. Ńgbà tó wá kọgbà já. Ó dìde nàró. Ó na pánasẹ̀. Ó bu omi mu. Ó sì sí fìlà rẹ̀ láti tún fi àṣà díẹ̀ lé ahọ́n kó tó tún máa kọbè lọ. Kò bá agolo àṣà rẹ̀ nínú fìlà rẹ̀. Kí ló dé kẹ̀? Ó wọlẹ̀ kò rí nílẹ̀. Àbó nǹkan ọmọ ebè yìí ni. Ó fi ọkọ́ tu ebè náà ká.
kò rí agolo àṣà níbẹ̀. Ó tún fi ọkọ́ tu ebè tí ó kàn ká, kò tún bá agolo àṣà níbẹ̀. Báyìí ló ń fi ọkọ́ tu ebè náà ká lọ sẹ́yìn títí ó fi dé ebè tí ó kọ́kọ́ jí kọ láàárọ̀. Àṣé agolo àṣà ló fi tẹ́lẹ̀ ebè àkọ́kọ́ láàárọ̀. Ó ti tú igba ebè ká kó tó kan agolo àṣà rẹ̀. Ó ti tú igba tí ó kọ ká. Òun ni wọ́n fi sọ bàbá yìí di akọgbàtúgbàká. Ó tún wo gbẹ́kúta lọ́ọ̀kan. Orúkọ yìí mọ̀ bá a mú o. Ó bá a jọ pẹ̀lú rẹ́gí ló ṣe akọgbàtúgbàká, ṣùgbọ́n tirẹ̀ yàtọ̀ díẹ̀. Agbègbòtúgbònù ni. Àṣìṣe bàṣẹ́ jẹ́. Èwo ni ọ̀wá bá gbẹ́kúta mú bẹ̀? Orúkọ wo lẹ pè ajá tí ajá kọ̀? Gbẹ́kúta, akọgbàtúgbàká, agbègbòtúgbònù, àṣìṣe bàṣẹ́ jẹ́. Àwọn tí ń lọ lọ́ọ̀kan lọ́ọ̀lọ́ọ̀ ti fẹ́rẹ̀ dé oko tí wọ́n ń lọ. Oko agbègbòtúgbònù. Ẹ̀rín pa alápàdé lórí igi àgbálùmọ́. Àwọn aláṣẹ ìdànù náà nìyí bíi yéméyémé lóko wọn. Ńgbà tó yá àwọn sẹ́ẹ̀lì parẹ́ mọ́ lápàdé lójú. Ńgbà tí wọ́n dé oko kòkó kan báyìí, ó mọ̀ pé wọ́n gba inú oko kòkó náà dé oko gbẹ́kúta ni. Wọ́n ti dọ́ nìyẹn. Wọ́n ti ń ṣe ohun tí wọ́n lọ sí lọ́hùn-ún. Bọ́ bá ṣeé ṣe ó ń sọ gangan ibi tí wọ́n ti parẹ́ mọ́ ọ lójú kí ó lè rí wọn bí wọ́n bá tún yọ. Ó tó ìṣẹ́jú 5 kó tó tún rí wọn. Wọ́n ti yọ jáde nínú oko kòkó náà. Wọ́n ń padà bọ̀. Wọ́n ti ṣetán nìyẹn. Ohun tí wọ́n bá lọ ti bọ́ sí. Kò rí wọn kí wọ́n máa sáré bọ̀. Ìyẹn ni pé ẹnikẹ́ni ò lé wọn. Àwọn tọ̀hún ò fura nìyẹn o. Wọn ò mọ̀ pé iná ti jó wọn, pé egun ẹ̀yìn àwọn ti sẹ́, pé wọ́n ti forí sánpọ́n. Ẹ̀kọ́ àìmọ̀ kan Gbẹ́kúta, Táíwò, Tìámíyù, Kọ́lá, Dọ̀bọ̀dìyẹsà gbogbo. Ọ̀kárí ọjàre Tàfá Ìgìrìpọ̀ ọmọ Láwálé, Àjàó Àrú ọmọ Òkè Olúòkun, Ajámọláyà bí akọgbàtúgbàká. Lágbàdé ti sọ̀kalẹ̀ lórí igi àgbálùmọ́ kí wọ́n tó dé. Ṣùgbọ́n ìdí rẹ̀ ni wọ́n bá. Tọ́lání ló ṣáájú dé. Sẹ́ẹ̀lì tẹ̀lé, Tàfá ń bọ̀ lẹ́yìn. Tàfá kó orò. Ó sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún. Bí iṣu ti ṣe kú, bí ọ̀bẹ ti ṣe bẹ́. Ó ro gbogbo rẹ̀ fún Lápàdé. Ó ní ọ̀gá, nǹkan ò dá lọ́hùn. Èpè gidi ni wọ́n ń gbé ara wọn ṣẹ́ o. Èpè ríro, èpè kíkan, èpè gbígbóná. Bí èpè bá jà bí wọ́n ti ń ṣe, kò sí igi kankan tí yóò kù lóòró lágbègbè ibẹ̀. Wọ́n fi ara wọn rí pẹ́rẹ́rú ni o. Èébú òtó èébú, òsè òtó òsè, àbámọ̀ òtó àbámọ̀. Ibẹ̀ ò dára sà. Gẹ́gẹ́ bí ọjọ́ àná ti rí fọ́lọ́tì, àná yìí dá fọ́lọ́tì, á ní àná ò dáa. Lápàdé ni ìyẹn àwọn Gbẹ́kúta, Tàfá ni gbogbo wọn ní pẹ̀lú. Wọ́n ti túgbó sílẹ̀ fàlàfàlà. Wọ́n kó kalẹ̀ gèlètè. Àwa rọra lọ sí ahéré tí kẹ̀kẹ́ wọn wà. Kẹ̀kẹ́ 4 la bá ń bẹ̀ o. A fi ìṣòlu táyà ẹsẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin. A bu omi paná tí wọ́n dá kalẹ̀. A fòkúta lu ìdí ìkòkò omi wọn. Sánátà bá nínú ahéré ọ̀nì yìí. Aṣọ wọn gbogbo tí wọ́n bọ́ sílẹ̀ nìwọ̀nyí. Ṣòkòtò nìkan ló kù sí gbogbo wọn nídìí. Pátá nìkan ni Kọ́lá ti ẹ̀sán kò bọ́ ṣòkòtò. Oúnjẹ wọn tí wọ́n gbé kalẹ̀ láyéré la sì gbé wáyé. Bó ti ń dárúkọ nǹkan wọ̀nyí ló ń nawọ́ sí i tó ń fọwọ́ kàn wọ́n. Lápàdé ní oúnjẹ tẹ́ ẹ rí gbé wáyé ló dùn mọ́ mi jù. Ibi tí ń já mi níkùn jẹ gan ni. Ọ̀yá káwá jẹun ní tiwọ́ jàre. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin lóṣù ti àwọ̀ ẹ̀bà ńlá gan pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tí wọ́n sèse. Wọ́n jẹ ẹ́ tán pátápátá. Wọ́n sì la ọbẹ̀ rẹ̀ pẹ̀lú. Kò sí ẹran nínú ọbẹ̀ ẹ̀gúsí náà bí kò ṣe panla pàlàbà kan. Lápàdé kì í jẹ panla nítorí náà kò bá wọn tọ́ wò. Àwọn yòókù lọ jẹ́. Wọn ò wá rí omi mu. Ìyẹn ló bà á jẹ́ tí wọn ò fi lè sọ pé àjẹmọ́mi ló ń jẹ náà. Ńgbà tí wọ́n jẹun tán, Lápàdé ní kí Sẹ́ẹ̀lì wa mọ̀ ẹ́ lọ kó mú Tọ́lání dání kí wọ́n lọ dúró dè wọ́n ní Ìkìrìkú. Òun àti Tàfá yóò lọ ṣe ìyókù. Ó dúpẹ́ lọ́wọ́ Sẹ́ẹ̀lì. Ó ní ó ti bá wa ṣèyí tó kù nínú iṣẹ́ náà. Káwa ó lọ palẹ̀ ìyókù mọ́ lókù. Káwa mọ̀ lọ sí Ìbàdàn. Bí o kò bá fẹ́ ba nǹkan jẹ́, èyí tí o ti ṣe yẹn ti tó gẹ́ẹ́. Iṣẹ́ ọkùnrin ló kù. Ká má ṣàṣejù. Alùbàtà kì í dárin. Sẹ́ẹ̀lì náà kò jiyàn mọ́. Ó kúnlẹ̀ kí wọn. Ó fà Tọ́lání lọ́wọ́. Ó sì pẹ̀yìndà kúrò lọ́dọ̀ wọn. Lápàdé ń fi ojú sẹ́yìn lọ títí ó fi parẹ́ mọ́ wọn lójú.
Lápàdé àti Tàfá wá gba ọ̀nà oko Gbẹ́kútà lọ. Ńgbà tí wọ́n fẹ́rẹ̀ débẹ̀ tí wọ́n ti ń gbọ́ ohùn àwọn tọ̀hún kétékété, wọ́n yà sínú oko kòkó kan tó wà nítòsí. Wọ́n ń wòran àwọn ẹni tí ń ṣiṣẹ́ lọ́ọ̀kan bí wọ́n sì ń baṣẹ́ jẹ́ ni. Ọ̀rọ̀ ìjà ń wá kíkankíkan, ìpín rọ̀ bí òjò, èébú ń pa èébú jẹ. Ó tó ọgbọ̀n ìṣẹ́jú tí wọ́n ti jókòó báyìí. Ńgbà tí wọ́n gbọ́ tí ọ̀kan nínú àwọn tí ń ṣiṣẹ́ nínú oko lọ́hùn sọ pé ebi ń pa òun o, pé ó tó àkókò tó yẹ kí àwọn lọ jẹun káwọn tó máa bá iṣẹ́ lọ. Ó ní bí àwọn ò bá jẹun iṣẹ́ ò ní yà, kò sì lè máa lọ dáadáa. Àwọn mìíràn nínú wọn tó fọwọ́ sí i, wọ́n ń gba ohun tí ó wí. Ẹnìkan takò wọ́n, ǹgbà àwọn yòókù jágbe mọ́. Ẹni tó takò wọ́n sọ pé bí àwọn bá ń ṣiṣẹ́ díẹ̀ tí àwọn ń sinmi díẹ̀ báyìí, iṣẹ́ ò ní lọ bí ó ti yẹ. Àwọn ò sì ní tí ì dé ibì kan tí àwọn ọ̀tá àwọn yóò fi dé. Àwọn yòókù ọ̀dá lóhùn. Bí ó sì ti jẹ́ pé ẹnìkan ṣoṣo ni èrò tirẹ̀ yàtọ̀ yìí, wọ́n ṣíwọ́ ọṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n sì doríkọ ọ̀nà ahéré. Àkókò tí Lápàdé ti ń dúró dè nìyí. Ó ń retí ohun tí yóò ṣẹlẹ̀. Kò tó ìṣẹ́jú kan tí wọ́n ti kúrò lóko tí ariwo fi ta nínú ahéré. Lápàdé rí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n sáré jáde nínú ahéré náà. Ẹnìkan gbé kẹ̀kẹ́ kan, ó fẹ́ gùn ún ṣùgbọ́n ó sọ ọ́ sílẹ̀. Ó sì tún nawọ́ he òmíràn, ó sọ ìyẹn náà sílẹ̀. Ó yí padà bìrí, ó sì ferege. Láìpẹ́ gbogbo wọn bẹ̀rẹ̀ sí sá lọ. Wọn ò tilẹ̀ wẹ̀yìn wò lẹ́ẹ̀kan. Ìgbé afẹ́wé, ó di bọ́ọ̀lù ọ̀yà fún mi. Lápàdé dìde lórí igi tí ó jókòó. Ó fa Tàfá lọ́wọ́. Wọ́n jọ sáré lé àwọn tí ń sá lọ. Sí ẹni tó bá sá náà lálé. Wọ́n kọ́kọ́ gba ọ̀nà ahéré lọ láti lè wo ohun tí wọ́n bá lè rí níbẹ̀. Ó ya Lápàdé lẹ́nu láti bá Gbẹ́kútà níbẹ̀. Gbogbo wọn ló ti rò pé wọ́n ti sá lọ tẹ́lẹ̀. Kò mọ̀ pé Gbẹ́kútà ò sá. Ó takú síbẹ̀. Ó dúró gbẹngbẹn. Ó ń lérí fatafata. Kò tilẹ̀ rí àwọn tí ń bọ̀ lọ́dọ̀ rẹ̀. Ó ń wí pé ohunkóhun tó bá ń bọ̀ wá kó wá bá mi lóko mi ní. Ibẹ̀ ni wọ́n yàkú sí ni. N ò ní sá lọ. Nbo ni kí n máa sá lọ rí? Oko mi nìyí. Ohun tó bá ń bọ̀ kó máa bọ̀. Bẹ́ẹ̀mi ló lóko ni, bó ni kó wá sọ. Bí kún ló lóko, bí tàkúté ni. Ó dìgbà tá a bá rí àlàyé rẹ̀. Ó sá ń dá sọ̀ bí òkú. Ó dàbí ẹni tí ọba ránṣẹ́ sí tó lòun ọ̀ wá. Kì í lè fẹnu lé ẹnu. Wíwí ni yóò máa wí sá. Pé irú pípé wo ni ọba ń pè òun yìí? Òun ọ̀lọ́ ní tòun o. Ohun tó bá bá fẹ́ ṣe kó ṣe. Òun ọ̀sá ní í lọ. Kí ló tilẹ̀ léṣe? Ẹbọ líle òjúkú lọ. Òun ò jẹ́ ìpè ọba nìyẹn. Ohun tí ọba ṣe bẹ́ẹ̀ ni ti Gbẹ́kútà jàkùmọ̀ tí ń dásọ̀ nínú oko igbó rẹ̀ pé òun ò sáàrin lọ. Bí ẹni pé ẹnìkan ní kó sá lọ. Kò rí Lápàdé àti Tàfá táwọn yẹn fi kàn án lára. Wọ́n kọlù ìjà sọ. Ìjà náà pọ̀ tó bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ fi ń sàn lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ọwọ́ àwọn méjèèjì ọ̀mọ̀ ká Gbẹ́kútà o. Bí ó ti ń lé ọ̀kan mọ́lẹ̀ ló ń sọ ọ̀kan sókè. Bí ó ti ń lu ọ̀kan lábàrá á gbá ìkejì lẹ́sẹ̀ẹ́. Bó bá ta ọ̀kan nípà á rẹ́ ìkejì lẹ́pa. Bí ó fi ẹ̀yìn ọwọ́ sán ọ̀kan létí á fojú ọwọ́ gbá ìkejì lẹ́nu. Bó bá fi ọwọ́ ọ̀tún tarí ọ̀kan síwájú á fi ọwọ́ òsì fa ìkejì mọ́dọ̀ títí òun nìkan ṣoṣo ń jà bí ènìyàn mẹ́fà. Ńgbà tó ṣe Gbẹ́kútà ṣubú lulẹ̀. Lápàdé sì mọ ọgàn. Ọjà ìjà ọkùnrin ní tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí bí ọwọ́ àwọn méjì ò ṣe lè káwọn nìkan ṣoṣo nígbà tó ń rí olùrànlọ́wọ́. Ṣùgbọ́n Lápàdé fẹ́rẹ̀ má ti di orí rẹ̀ tán. Ńgbà tí ó wu ọ̀kan tí ó sì rí Kọ́lá àti Táíwò tí wọ́n ń sáré bọ̀. Táíwò sí àdá sókè. Kọ́lá sì gbé ìbọn lọ́wọ́ ọ̀nà síwájú. Kọ́lá kígbe wípé dìde lórí ẹ̀gíà. Ó lójú iṣẹ́ tó ṣe é kọ̀. Ó sì lójú àṣẹ tó ṣe é fojú di. Kì í ṣe àṣẹ tí wọ́n fi ìbọn pa. Kí á ní Lápàdé dìde lórí Gbẹ́kútà. Ìbọn ṣòro ó rí fìn. Bó bá ṣe sakabùlà lásán Gbẹ́kútà náà dìde ńlẹ̀. Àwọn márààrún wá mẹ́họ̀. Táíwò ní àṣẹ ẹ̀yin kan ní olòṣì yìí lẹ wá dáyà fò wá. Ọwọ́ akube Táíwò báyìí o. Ọpẹ́ tẹ̀ tí ń ṣe tiyín. Ọlọ́run wá mú e lónìí yìí. Dídè ní ká dè wọ́n mọ́gi ná. Ká máa bá iṣẹ́ wa lọ. Bá a ní kí wọ́n máa bá wa ṣiṣẹ́. Wọ́n mọ̀ dí wa lọ́wọ́ ni ká dè wọ́n mọ́gi. Bọ́ bá dòru kódò kan lọ́nà Abẹ́òkúta gbé wọn lọ. Kò nira rárá. Àwọn ẹja odò yẹn á ṣàjọyọ̀ mọ́jú ọ̀la ni bọ́lọ́run bá fẹ́.
Kọ́lá gbé ìbọn ọwọ́ rẹ̀ sílẹ̀, ó fi ìdí rẹ̀ tilẹ̀ lára igi kan. Ẹnikẹ́ni ò wí nǹkan kan mọ́. Wọ́n gbé Lápàdé, wọ́n dè é mọ́ igi kan, wọ́n sì tún di Tàfá náà mọ́ igi mìíràn. Wọ́n wá lọ bí orí àtòrì, wọ́n fi nà wọ́n bí ẹni máa kú. Ànàjátì ni wọ́n nà wọ́n o. Alágbẹ̀dẹ ò gbọ́dọ̀ lu irin tó bẹ́ẹ̀ yẹn. Wọ́n ń gbọ̀n wọ́n bí ògo ni. Lápàdé ò jìyà tó bẹ́ẹ̀ rí látọjọ́ tó ti dáyé. Tí ó ti di bárakú fún Tàfá tẹ́lẹ̀. Nítorí náà bí Lápàdé ti ń ké tó, Tàfá ò tilẹ̀ gbìn. Táíwò àti Tìámíyù padà sí ẹnu iṣẹ́ wọn. Lápàdé ò tilẹ̀ mọ̀ pé Tìámíyù náà ti padà dé tẹ́lẹ̀. Gbékúta ní òun ó lọ sí oko iṣu òun nítòsí. Òun ó sì lọ wá iṣu wá káwọn rí iṣu jẹ dípò oúnjẹ tí àwọn Lápàdé ti gbé lọ. Ó ní bá a bá délé lálẹ́ ká wá jẹun gidi. Ọjọ́ ìpápánu lòní jẹ́, kì í ṣe ọjọ́ òkèlè. Ó wo Lápàdé lórí okùn, ó ní ìwọ ń tiẹ̀ Lápàdé, n ò rí ọ rí, ṣùgbọ́n pẹ́ tí mo ti ń gbúrò rẹ. Bá ó tilẹ̀ gbé ọ sọ sínú odò bí wọ́n ti wéhun, a ó kọ́kọ́ igi tí a sọ ọmọ yìí ní náná. Ńgbà tí iná bá kú, la ó gbé òkùtù rẹ sọ sínú odò. Nítorí àwọn ẹja mìíràn ò fẹ́ràn ẹran tútù àfi gbígbẹ. Ká yan ọgbẹ nítorí àwọn ẹja tí ò kúndùn ẹran tútù. Bí ó ti ń fi wọ́n sílẹ̀ lọ sórí okùn tí wọ́n fi dè wọ́n mọ́lẹ̀ bí ẹran léyá, ó ní kí á tilẹ̀ tó sun yín ní náná, mo fẹ́ kó fi àtòrì fẹ́ yẹn bí igbá ná. Ẹ jẹ́ kí n lọ bí ọrẹ sí wá ná. Ọmọ pàṣán ni yín, ẹ ó sì rí jẹ tẹ́rùn lónìí. Gbékúta lọ kúrò lọ́dọ̀ wọn. Gbogbo ara ló ń ta Lápàdé ṣàì, ṣùgbọ́n kò rí ọwọ́ rà. Eṣinṣin bẹ̀rẹ̀ sí í jẹ ojú egbò ọrẹ́ náà, ṣùgbọ́n kò lè lé wọn. Ó rántí ilé rẹ̀ ní ìdí aró, ó rántí oko rẹ̀ lọ́nà àkùfò, ó rántí oko rẹ̀ lọ́nà àkànrán, ó rántí Áùdù nìbàdàn, ó rántí Angelina. Inú rẹ̀ dùn pé Tọ́lání sáà ti lọ síbàdàn. Bóun ó tiẹ̀ kú báyìí, òun ò kùnà pátápátá. Bí ó ti ń ronú báyìí lọ́wọ́, ó dàbí ẹni pé okùn ọrùn ọwọ́ rẹ̀ ń dẹ̀, àbí wọn ò délé ni ó tún ń dẹ̀ sí i. Ńgbà tó ṣe okùn náà bọ́ kúrò lọ́wọ́ rẹ̀, okùn tí ó dé níkùn náà ni ó wá ti di títú sílẹ̀ pátápátá. Ó kúrò lára igi náà, ó rí Sẹ́ẹ̀lì tí ó mú ọ̀bẹ lọ́wọ́. Mo ní Sẹ́ẹ̀lì gbàdébírí, ṣùgbọ́n àkókò ìbéèrè kọ́ ni èyí. Sẹ́ẹ̀lì nawọ́ sí ìbọn méjì, Lápàdé sì sáré kó wọn. Sẹ́ẹ̀lì tú Tàfá náà sílẹ̀. Bí Sẹ́ẹ̀lì ti tú Tàfá náà tán, ó padà lọ láì fọhùn. Láìpẹ́ Gbékúta ń padà bọ̀ lọ́ọ̀kan. Ó gbé iṣu ńlá kan lé èjìká, ó sì di oríṣiríṣi àtòrì sí apá kejì. Ó ń bọ̀, ó ń jẹsẹ̀ mọ́lẹ̀ bọ̀. Òru fẹ́rẹ̀ lè mọ jáde látàrí rẹ̀ nítorí inú rẹ̀ ń ru fùní. Ó ń bọ̀, ó ń bọ̀, ó ń bọ̀. Àkókò àánú ti kọjá. Lápàdé na ìbọn kan sí i, ó di gbòòlà. Kókósẹ̀ ni ìbọn náà ti bá Gbékúta. Ó fò sókè, ó gbá ẹsẹ̀ mọ́ gégbe, yéé mo kú o. Tìámíyù àti Kọ́lá ń sáré bọ̀. Lápàdé tún gbé ìbọn kejì, ó tún di gbòòlà. Ọrùn ọwọ́ ni ìbọn náà ti bá Tìámíyù. Ó nawọ́ sókè, ó ní oró 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 oró. Kọ́lá rọ́rí ní tirẹ̀, ó padà bìrí, ó ń sáré lọ. Ó lọ pátápátá. Táíwò tilẹ̀ yọjú rárá, bóyá ó ti sá lọ gbàrà. Tí ó ti ń gbúrò ìbọn, Lápàdé ń fọwọ́ ra gbogbo ara rẹ̀ lọ́wọ́. Ńgbà tí ó rí Kọ́lá tí ń sáré padà bọ̀ tó ń wí pé wọ́n dé wọ́n dé wọ́n dé wọ́n dé, àwọn ọlọ́pàá dé, wọ́n lé lẹ́gbẹ̀rún, wọ́n dé o, wọ́n ń bọ̀ lọ́ọ̀kan lọ́ọ̀ mo rí wọn. Àwọn Lápàdé fa Tàfá lọ́wọ́ ní Tàfá, ó yá ká máa lọ. A ti ṣiṣẹ́ tán, gbogbo tá a bẹ̀rẹ̀ láti parí. Ilé yá. Wọ́n gba ọ̀nà ibòmíràn padà sí Ìkèrèkú. Wọ́n bá Sẹ́ẹ̀lì àti Tọ́lání. Ńgbà tó kù díẹ̀ kí wọ́n dé Ìkèrèkú, gbogbo wọn sì jọ lọ sí ìdíkọ̀. Ó dàbí ẹni pé wọ́n ti ṣètò ọkọ̀ lẹ́ni, nítorí bí wọ́n ti débẹ̀ ni wọ́n ṣe kòńgẹ́ mọ́tò. Bí ìgbà tí wọ́n ti ránṣẹ́ sí ibẹ̀ tẹ́lẹ̀ pé ìgbà báyìí báyìí làwọn ń bọ̀ o. Mọ́tò tí wọ́n bá ní Ìkèrèkú kò gbé èrò mìíràn mọ́ ńgbà tí wọ́n ti wọlé, nítorí ó fẹ́rẹ̀ kún tẹ́lẹ̀. Mọ́tò náà ni wọ́n wọ̀ débàdàn o. Lápàdé àti Tàfá àti Tọ́lání àti Sẹ́ẹ̀lì. Àjò olédùn títí kó nílé ọmọ relé. Bẹ́ẹ̀ ni ẹṣin kì í kọ arí àṣà relé. Lápàdé ò tilẹ̀ dúró béèrè ọ̀rẹ́ rẹ̀ Ìkèrèkú lọ́jọ́ náà. Ìdí rẹ̀ ni pé
ọmọ ohun tí àwọn ọlọ́pàá lè fi òun ṣe bí wọ́n bá bá òun níbẹ̀ ṣé òun náà ṣe ọlọ́pàá rí eré orí igi àṣekù ọmọ ẹ̀dùn. báyìí la parí orí 9 èyí tí àkọlé rẹ̀ ń jẹ́ àṣekù ọmọ ẹ̀dùn. pẹ̀lú ògo Ọlọ́run orí 10 tí í ṣe orí tó kẹ́yìn náà láti tẹ̀síwájú láìpẹ́. àkọlé tí mẹ́mẹ́ àjà ló lẹ́rù. ẹ má gbàgbé Ọládẹ̀jọ Òkédèjì ńlọ́kọ̀wé yìí. bẹ́ẹ̀ bá ti wá ń gbádùn rẹ̀ tẹ́sì tún fẹ́ gbádùn míì tá a ti kà àbí tá a tún bẹ̀rẹ̀ sí ní kà ẹ láìkì ẹ kọ́mẹ́ǹtì ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV pẹ̀lú àwọn chánẹ́ẹ̀lì míì tó jẹ́ láti ọwọ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. tẹ́ mọ̀ pé bí ọ̀bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. bí ọ̀bá nídìí kan pàtó tàbí nǹkan tí mo lè fi ṣe àwọn èèyàn mi láǹfààní èmi kì í dédé dá chánẹ́ẹ̀lì kalẹ̀. bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ àbówù yẹn fẹ́ ran àwọn ètò mi lọ́wọ́ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ni o +1 937 969 0257 +1 937 969 0257. títí dìgbà míì tá a tún jọ pàdé n ò ní gbọ́ bí sí bẹ́ẹ̀ lẹ̀ ní gbọ́ bí sí mi. Ọlọ́run ò ní fi wá wọn ra wa èdè àti àṣà Yorùbá ò ní parun. àjùwà ṣe o.